olúwa àjọ mọ kọ́tà tó bu wa ẹ̀jẹ̀ àyà túnra wa ṣe nínú ilé a lè fi síra wa lójú má bà wá dá sí. ṣùgbọ́n a sọ pé sí àyà tí lójú ayé wa ọmọ tí àti tá a bá tuntun tán òkú wa spiriti òkú wa sọ̀rọ̀ pé wúwú ẹ̀ lọ́dọ̀ fi ṣe fìdáhùn ẹ̀bí náà ò ní sí ní o ọmọ tó ń wí o ẹni tó parí lè kọrin fìdáhùn ló ń gbé orin wa torí dé o lè kọ anything ṣùgbọ́n àwọn tó bá jọ ọ̀jọ̀gbọ́n máa ń dé ní gbogbo ìgbà ni ẹ bàbá mi dúró lẹ́gbẹ̀ẹ́ mi ogun. àwọn ọ̀rọ̀ ní àwọn àdìsí ní àwọn kan nígbà gbogbo ayé ti gbà lọ tí wọ́n lè ṣe ń túnṣe fún wa. bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn náà máa lákìyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa túnṣe fúnra wa. ọmọ mi wò wípé ǹjẹ́ ọjà tí ìbá wa kò bẹ́ẹ̀ tí bá wa fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ èmi náà gbọ́dọ̀ mú tí ó ìpìlẹ̀sì ẹ̀ wa. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu أتركاتك فالنبي محمد صلى الله عليه وسلم إك الله عز وجل أترى لي جتان كما بان نبي محمد كما بان ورالي ركسما بان صحابة يا ما يبانين إسلام نور سنة نبي محمد صلى الله عليه وسلم كلا السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bá ti máa ń sọ ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa wọ́n ní pé àwọn olóyè bí ètò àǹsọ yìí ẹ má ṣe máa bá wa tàn ká kí àǹfààní rẹ̀ lè bá ṣe kí ni kó lè bá kárí. Wọ́n gbọ́n tí èyí aláìmọ̀kan ọmọlẹ́yìn ọ̀gá àwọn RMQK gbọ́n tó sọ lórí Habibullahi Adam Abdullahi Al-Ilori. Ó sọ pé àwọn hadith kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ hadith tó yá sí pé àwọn èèyàn wọ́n ń gbé káàkiri ipe bàbá àwọn Mudirul Markaz ló wá ṣe àlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fún wọn. Káì àwọn níbi ìdí ilẹ̀ Yorùbá kálọ̀bẹ̀ ẹ̀dà kó la ilẹ̀ Yorùbá kò ń bí fìtínà. Ìrẹ́ ọmọlẹ́yìn ọ̀gá àwọn RMQK so ṣe kéwú yẹmí náà àbí kí ni wọ́n ti ń pè àbí kéwú ńlá ni wọ́n ti ń pè èyíkéyìí. Ìwọ nǹkan ní ìsìn tó bá dó síwájú àwọn ẹni tí wọ́n nímọ̀ ń pa ẹ̀sìn làsí ìyàmá tí wọ́n nímọ̀ ń pa hadith annabi ká ló wá láǹfààní àti dó sí wọn wájú báyìí. Ṣé o lè fọwọ́ gbáyà pé Mudiru èèyàn Habibullah Adam o lè fọwọ́ gbáyà rẹ̀ pé ó mọ̀ ń pa hadith? So ẹ sì mọ̀ tanra yín àwọn hadith ọ̀pọ̀lọpọ̀ ó ní Mudiru wá ṣàlàyé fún yín. Wallahi mo fàlọ́wọ́ ẹ̀dà mo fi búra tí wọ́n bá kó àwọn aláìmọ̀kan jọ tí wọ́n wá ní káwọn aláìmọ̀kan yìí kí wọ́n ṣe ìdánwò kí wọ́n ṣe ẹ̀gzáàmù lórí pé ta ló ya aláìmọ̀kan jù nípa ìmọ̀ ẹ̀sìn. So in need àti àṣẹ́sì pépà Mudiru kó tó di pé mo declare Mudiru as best of ignorance. In need ẹ̀ so èèyàn need àti àṣẹ́sì pépà Mudiru láti sọ pé Mudiru ya aláìmọ̀kan káwé ẹni yìí automatically jahilu ni. So ìmọ̀ hadith wo ni Habibu ṣàlàyé fún yín? So Habibu ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith fún yín ló mú hadith dọ̀ífù kan wá ń jò ní ó mú hadith dọ̀ífù kan wá ń jò ní wọ́n náà sì mọ̀ pé kò fẹsẹ̀ nílẹ̀ oye ó mọ́ tí Habibu sọ ni Habibu sọ pé àwọn kan lè jáde ní ìsìnkú sọ pé kò fẹsẹ̀ nílẹ̀ àmọ́ ṣèbí ó ṣà ní táwọn ṣàfẹ́ lò fún ó ṣà bá nǹkan yẹn mú. Ẹni tó sọ pé ó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith fún yín nìyẹn. So ẹni tó yá sí pé so mala haythu mala hawa ibikíbi tí ìfẹ́nu rẹ̀ bá ti lọ báyìí ibi tí ó lọ nìyẹn. So atani hawaha qabla an a'rifa al-hawa fasadafa qalban khawiyan aw khaliyan fatamakkana. Ibi tí ìfẹ́nu rẹ̀ bá ti ṣe kíni tó bá ti lọ báyìí ibi tí ó lọ nìyẹn. Ṣé ròyìn báyẹn ni ó ṣàlàyé hadith ẹni tó fẹ́ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith fún yín tí ò lè dáka hadith kan yanjú tó yá sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bá ṣọ́ọ̀kì ẹ̀ bí mọ́tò ní kó tó lè rí ìpè yanjú. Ṣé lẹ́yìn ló ṣàlàyé hadith fún yín? So ẹni tó yá sí pé ìtumọ̀ hadith rẹ̀ tó clear so àmọ́ nítorí pé jahilu ni bákí aláìmọ̀kan tó dúdú ni oye kò mọ̀ kankan pa ẹ̀sìn so kò mọ̀ tí àwọn onímọ̀ ṣe lálàyé yóò fẹ́ fi ọpọlọ ara rẹ̀ ṣàlàyé yóò fẹ́ fi ọpọlọ ara rẹ̀ yóò fẹ́ tì í bọnú rẹ̀ yóò wá gbé àdíìsì lójú kòdì yóò wá dojú ẹ̀ bolẹ̀. So ṣé n tí wọ́n ń pè pé yẹn ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith ni olódo òsì wá tó sí pé wọ̀gán náà olódo náà ni ọ́
àwọn tí wọ́n gbé máìkì lé lọ́wọ́ tí wọ́n gbé àga sí nd tí wọ́n tún wá jókòó sí wọn wájú kó máa bá wọn sọ̀rọ̀ òun la dá lẹ́bi kì í ṣe wọ́ níwọ̀ tó ń sọ pé Habibu ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith fún yín yẹn gan. So Habibu tó yá sí pé kò mọ ìtumọ̀ ìtazarọ̀ àkọ́kọ́ ìtazarọ̀ so debọ́tìnì ní ń jẹ́ bẹ́ẹ̀ ìtazarọ̀ jamada ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sọ pé ìmọ̀ ìtumọ̀ ìtazarọ̀ ọ̀dà mo tún wá sọ àní ìtazarọ̀ sẹ́ jamada ní ń jẹ́ bẹ́ẹ̀ kí ẹ̀ máa ṣe fàárí lórí àìmọ̀kan. So èmi ò rí láyé mi an yaftakhira al-insan wa huwa jahil. So kó ní ma ṣe àwọn kọ́kọ́ ma ṣe fàárí kó sì yá sí pé aláìmọ̀kan ni olódo ni kò dáhàn kan mọ̀. So ìwọ náà wọ́n ń sọ gẹ́gẹ́ nìkan bàbá yín mùdírì ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ọ̀sápọ́lọ́ ni olódo kàtàkàtà tẹ́kan kóra nù káàkiri kẹ́ lọ túbá kẹ́ ṣẹ̀sìn bó ti yẹ. So kẹ́ ṣẹ̀sìn bá lọ́bẹ̀ ẹ̀dà ti fẹ́ ní ìbámu sí bá Nábì sállámù ṣe ṣẹ̀sìn. So ẹ máa tẹ́ra yín bẹ̀ bàbá yín mùdírì ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ hadith fún yín òun náà lẹ́ ń rí ń lòyún àsan olódo Allah bẹ̀ ẹ̀dà yóò tọ́ yín sọ́nà.